oore kan ṣoṣo tó lè ṣe fún àwọn ọmọ rẹ tó jẹ́ wípé yóò bí ogún ayérayé fún wọn òun náà ni pé kó wá responsible father fáwọn ọmọ rẹ. Ṣé mo yan ní ìsìn mò ń pariwo? Kó wá responsible father fún àwọn ọmọ rẹ. Má ro àdánìkan jẹ tẹ selfishness tiẹ̀ so ti yẹ kó ọmọ wo àwọn ọmọ. Sórí owó, ipò, ọlá, handsome, ó sígbọnlẹ̀, ó ga, ó ní kó ọmọ rò. Mọ̀ wá bàbá gidi fún ọmọ rẹ. Sọ mọ̀ pé ọ̀tọ̀ ní owó. Ọkùnrin lè ní owó lọ́wọ́ kó má wà responsible rárá. Yóò sì mọ bọ́lọ́mọ tọmọ rẹ̀ ń ta. Tiẹ̀ tó sì bí fún kò ní ná sísì lórí rẹ̀. Ọkùnrin lè handsome kó jẹ́ pé fàwọ̀rajà lásán ni kò wà responsible rárá. Sórí èèyàn wá lè ní fame tó jẹ́ wípé kọ́lọ́n ṣàánú ni. Ṣùgbọ́n oore kan tó lè ṣe fáwọn ọmọ rẹ náà ni pé kó wá responsible father fún wọn. Kó máa lọ jẹ́ wípé ebi nǹkan tiẹ̀ wọ́n ti ẹ̀ ń ṣe ọmọ ti buhálé ní ojú agbo. Ọlọ́run ló mọ ibi títí ẹ ó ti pàdé ọmọ tiẹ̀ tí wọ́n sì mọ júwe fún pé ẹ mọ́ ni ọmọ tí lágbájá bí fún inú. Ó lágbára ó bá wí yẹn gbọ́ bá wí yẹn mọ̀ gbọ́ ṣùgbọ́n mi ń ké ní ìsìn mo sì ń yàn. Bàbá tó wà responsible tó ní àánú ọmọ, bàbá tó ní ìtara ọmọ, bàbá tí ọ̀rọ̀ ọmọ jẹ lógún. Oore kan ṣoṣo tó lè sọ ọmọ rẹ náà nù ní kó wá bàbá gidi fún wọn. So ti yí ọ ṣùgbọ́n wọ́n wà bàbá gidi mo mọ̀ pé ẹ̀ ní gbọ́. Má wà fún ẹbí náà là wà. Ṣé là á dọ̀bẹ dé à á yan à á bù à á bọ̀ sọ dáadáa. So ti yí ọ báyìí ní ìsìn Ọlọ́run kó ṣàánú yín ni. Alájìkẹ́rì iná ẹ bá like comment ẹ share. Ó dàbọ̀.